أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ fún aṣọ́jáde Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. A fi àánú Ọlọ́run bẹ̀ Ọlọ́run, àdánwò tí yóò bá wa táàfì ní àṣìṣúnà Ànábì wa Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa wọlá àjọkàn sọ Ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah. Ní ìbéèrè tí a ti síwájú wípé ta ló wà nínú kòtò náà, ó fẹ́ jọ bí orin ìgbà tí àwọn kékeré ta máa ń ṣe ta ló wà nínú ọgbà náà, ọmọ kékeré kan ní ṣe ń wá wò. Ó fẹ́ jọ bẹ́ẹ̀. Kòtò wo là ń sọ? Àwọn ọ̀rọ̀ tí ń já rìnrìn àti sọ́rí nígbà tó kọ́kọ́ já rìnrìn nígbà kan, àti ṣe fídíò lórí rẹ̀. Ṣùgbọ́n nítorí pé a ti ṣe fídíò lórí rẹ̀, ká wá dákẹ́, a lè dákẹ́ lórí pé àwọn kan ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Abubakar kọ́ ló wà nínú kòtò pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ yìí a lè máa fojú kékeré wò, ọ̀rọ̀ tí ó rí bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n wọ́n ti ń sọ fún ní pé ọ̀rọ̀ ìmọ̀ ni, torí ẹ̀ náà ló jẹ́ káwa náà mú tírà wá tá a kà jáde. So tírà 3 péré ni ọ̀rọ̀ amúwáwí tá a sì kà jáde. Wọ́n ti ní ká mẹ́rìí wá, àti mẹ́rìí wá tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n kí n tó wọnú ọ̀rọ̀ yìí, mo kọ́kọ́ ní àwọn àkíyèsí kan tí màá pè, torí pé àwọn èèyàn kan bẹ nísìn tí wọ́n ti ń jọ àbí tí wọ́n bá ń ẹ̀kẹ́ ìbú wọn máa bú kí lágbájá sọ̀rọ̀ wọ́n fẹ́ máa fèsì. So àkọ́kọ́ náà, fún ẹni tó rí ẹ̀ bá pé ọkọ gbọ́dọ̀ mọ̀ yìí pé kò sí tí ń jẹ́ wípé ẹnìkan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí wọn ò lè fún lésì, torí pé ẹ̀sìn ìṣẹ̀sìn lè bàbá ẹnì kankan. So kò sì sí àìsí ìlú personality ní Islam pé lágbájá ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mímọ̀ lẹ́yìn rẹ̀ rárá. Ẹnìkan tírò ẹ̀ ń bẹ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. So tí ó bá ti mé ìbú wá, ọ̀rọ̀ mímọ̀ ni ń tó kọjú sẹ́nìkan, ẹ̀yin ni ó kọ sẹ́lòmíì. So ó ṣàlàyé ìbú ni ọ̀dá, àrífín ni ọ̀dá. Ìyẹn bá ẹlẹ́ẹ̀kejì ó ní pé gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí tí bá ti ń sọ fún yín pé tí Kùránì sọ ẹ̀ náà ni kò sọ̀rọ̀ mi àfẹ́ gbọ́ nǹkan míì, ẹni yẹn fẹ́ bẹ̀sìn jẹ́ mọ́ yín lọ́wọ́ ni. Ká iná mọ̀ nǹkan ẹni bí ẹni tó bá rí ọ jẹ́, ó fẹ́ ba ayé yín jẹ́ bí ẹ̀sìn, kò fẹ́ kẹ́ ẹ mórí délé. Nítorí wípé wọ́n wà àwọn tí wọ́n ń sọ bá tẹ́ ní àwọn ò ní ìdí àdíìsì, ẹ wà tó máa rí pé wọ́n máa kóòtì àdíìsì náà lẹ́yìn tí wọ́n bá rí pé àwọn fẹ́ lò fún táwọn fẹ́ lò fún. So Kùránì náà lọ sọ fún wa pé ntànàbí bá sọ ká tẹ̀lé ká gbà. Wa ma atakumur rasul, àyà Kùránì ni ntànàbí bá mú wá bá yín ẹ gbà. Sànàbí wá jòdì tí wọ́n kàn sọ Kùránì kalẹ̀ fún tí ò ní sọ nǹkan kan, ṣe bí yóò tú. Ẹ wá bèèrè ìtumọ̀ tẹ́yìn tún bolẹ̀ ti rí àbánàbí ò tú fáwọn sàbí. So in tó tú kalẹ̀ tí a gbọ́ tí a kọ́ lẹ̀ ṣe bí náà ní súnà, kí ló dé tẹ́ fẹ́ bẹ́sì jẹ máwùn yẹn lọ́wọ́. Ìyẹn jẹ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́dọ̀ kéṣì pé tẹ́yìn bá ní inú súnà kọ̀lẹ́ ti gbẹ́sìn yìí, a wá béèrè pé inú ibo lẹ́ẹ̀ ti gbọ́ yìí o. Inú ibo ní tẹ́ ń pè súnà ní àlàyé ẹ̀sìn tánàbí ṣe pẹ̀lú Kùránì tọ́lọ́run fún, ló jẹ́ pé gbogbo àwọn àfáà àgbáyé pátá nígbà tí ó ti kan sẹ́ńtírì àwátà wà ń bẹ̀ láwọn sẹ́ńtírì tó ti lọ, àtàwọn tá a jọ ń lo sẹ́ńtírì yìí ní àwọn tó jẹ́ pé
wọ́n fẹ́ tún ẹ̀sìn sí ẹnu gbogbo àwọn àfáà kó yìí pé ibi àti máa ń mú ẹ̀sìn alukur'an wa sunna wọ́n sì wá ń ka nǹkan mí lẹ́yìn rẹ̀ pé gbogbo ẹnu àfáà lóko láwọn àfáà gidi tí ọ̀pọ̀lọ́ wọn fẹ́ wúlò fàyè tí wọ́n wàá bá ẹ̀sìn jẹ́. nígbà tí a rí náà àwọn àfáà tí ń sọ̀rọ̀ tí ó sọ pé kódà ọ̀rọ̀ tí a ń kó pọ̀pọ̀ o pé ìjáàbù gan kò sí ti ń jẹ́ pé ìjáàbù kùránì ò gbólóhùn yẹn nínú kùrán so ẹ máa gbọ́ gbogbo ìjáàbù tó wà nínú kùrán kì í sọ̀rọ̀ aṣọ ọmọ tí ìdáyé tó bá gbọ́ gan so ọmọ tí ìdáyé tó bá gbọ́ so ẹ má mọ ròyìn pé gbogbo ẹni tẹ́ bá ń kọ́mẹ̀ntì ẹ má rò pé lágbájá kan la fẹ́ fèsì ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti rọ́rọ̀ burúkú tó bá jáde àwọn kan wá convince ẹni kan náà gbọ́dọ̀ sọ̀rọ̀ rere tí yóò tún fi jẹ́ ká yóò tún nǹkan gidi gbọ́ ojúṣe mùsùlùmí gidi náà ojúṣe mùsùlùmí gidi náà ẹlòmíì ò ti wà convince pé lóòótọ́ mọ̀ ní sẹ́rí àwọn ti sọ̀rọ̀ báwọn tí ó sì so tá a bá ti rí àwọn tí ń bẹ̀sìn jẹ́ ẹ gbọ́dọ̀ máa rá àwọn nǹkan tí ó máa tún ṣe láti jọ aláyé ti dáyé súnà ọlọ́run lórílẹ̀ nígbà tí ọba ti mú èébú lọ́wọ́ ọ̀rọ̀ ọmọ ní ẹgbọ́ta aláàkó tí àwọ̀ sí ní téèyàn mọ́kọ̀ mọ́ sọ ìyẹn ìṣèjà ilẹ̀ Yorùbá ilẹ̀ tí máa ń ka ọ̀pọ̀lọpọ̀ orú nǹkan máa ń kán kékeré kan nítorí kójú wa dúdú àwọn bàbá lọ sọ̀rọ̀ àwọn màmá nì ibi àti mú ẹ̀sìn tẹnu sí kò lé lórí wọ́n ní kò sí ti ń jẹ́ ìjáàbù pé bí Kùránì ṣe lò kì í sasọ inú ọ̀rọ̀ tí wọ́n fẹ́ mú wá wọn ò wá mú àyà wọ́n ti ń tú àwọn ìjáàbù yẹn pé ìjáàbà mastura kíní kankan wọ́n tú gbogbo ẹ̀ mú wá wọ́n wá débi láìláì àwọn tó rí wọn wá pé tí wọ́n máa ń wo àwọn ọ̀rọ̀ táwọn àfáàbí bá ń sọ kò ní ìdíkẹ́ ẹsẹ̀ wẹ́rì káàkiri èèyàn fẹ́ sọ pé kò sí ti ń ìyàwó àwọn ìyàwó ẹ̀ kò sí ti ń jẹ́ ẹ̀hà kò sí ti ń jẹ́ ìjáàbù kò sásọ gbàgẹ̀rẹ̀ àwọn ni níjọ́ kan tánà bí wà ní ájì tóbìnrin kan wá béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ ẹ dákun ọ̀rọ̀ pé tóbìnrin kan wá béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ tánà bí wà ní ájì òun ǹjẹ́ àyà Kùránì ni èyí tí ẹ fẹ́ fi sẹ̀rí bó ti jẹ́ pé àdìsí yẹ àdìsí gẹ́gẹ́ ó dàrú bọ̀ wá lọ́wọ́ bóyá wọn ò mọ̀ pé ọ̀tá àwọn ló gbà àdìsí tí a sọ wá Imam Bukhari sàbí kan àwọn sàbí kan wá ń wo Fadlu ibn Abbas òní ń wo arábìnrin yẹn tó ti yé báyìí kí sì nìdí pé tó bá jẹ́ pé ojú pípò bá ń bẹ ni sóbìnrin yẹn bojú lọ sí ibẹ̀ so hello sound yes sir momo yes sir momo àwọn program kan ni mo ń bọ̀ máa ó ní ké tó bá jẹ́ pé ọba bala pé Fadlu ibn Abbas òun wọ arábìnrin yẹn hajjatul wada ájì ìdágbére ájì ti ìdágbére òun ni ǹjẹ́ yẹn máa ń bójú tó bá jóbìnrin àdéhìsì buhari tẹ́ ẹ lò náà ni o ànábì ní la tantaqibu al-mar'atu al-muhrima obìnrin tó bá ti wọṣọ ìrọ́mù tó bá ti gbé ìrọ́mù bóun fẹ́ ṣe umar bá fẹ́ ṣe hajj kò gbọ́dọ̀ lo nìkọ́ọ̀bù ṣé kò sí kẹ́límà nìkọ́ọ̀bù bá nínú àdéhìsì gángan so ti báyìí tó rà àdéhìsì tẹ́ fẹ́ mú àdéhìsì náà lè fẹ́ fi sẹ̀rí lórí ọ̀rọ̀ ibẹ̀ ń kọ́ mu wá ń lọ so sóbìnrin yẹn sí nílẹ̀ wá ni ṣerú àwọn àyàwó àwọn irú àwọn àbá àti ẹ̀ ń sọ̀rọ̀ yìí àwọn borí bọ́tẹ̀ so tẹ́ẹ̀mà wẹ́ẹ̀kì wọ̀ lọ sóbìnrin náà sì làwọn ilé báyìí síyàwó àbá náà sì làwọn ilé báyìí so ṣerú bí ẹ fi ní wọ́n múra kò sí àbá kankan nínú àwọn tọrọ wọn wúlò láyé tí wọ́n ti lọ tipẹ́tipẹ́ 500 years ní 700 years ní 1000 years sẹ́yìn ní tí wọ́n sọ pé kò sí hijabu nínú ẹ̀sìn
èyí tó wà gbólóhùn méjì náà ni ǹjẹ́ ọ̀ranyàn ni àbí àfùdọ̀léyà ní táwọn àfáà ń sọ ní tí àwọn àfáà gidi ẹ̀sìn ní gbogbo tí àwọn tẹ́ẹ̀kàlàyé kọ́ọ̀lù sálífù yìí gbólóhùn kẹta pé innahu laysa mina ad-din ọ̀rọ̀ àwọn àfáà tó wá dayérú ní awínà àkhírà yìí ó ní kò sí nínú àwọn àfáà rí 500 years 600 years 700 years 600 years ẹran tó bá sì lọ wà ń bẹ kọlọmù wa tí gbólóhùn yẹn àsàmẹ́ǹtì ní ṣe challenge nínú àwọn kùdàmọ́ kódà kọjá fún sùfí tó sọ pé innahu laysa mina ad-din gbólóhùn yẹn in tó wà láàrin àwọn àfáà ni pé ìjọràn àyàn ni apá kan àfáà lọ síbi pé ọ̀ràn àyàn ni kóbìnrin ọwọ́ sọ gbàgẹ̀rẹ̀ kó bu gbogbo ara rẹ̀ délẹ̀ àtọjú apá kan ní kèé sọ̀ràn àyàn ṣùgbọ́n ló dáa jù kìí sí ọ̀ràn àyàn ṣùgbọ́n ló dáa jù gbólóhùn tó wà nìyẹn kò sí gbólóhùn kẹta à ń gbọ́ gbólóhùn kẹta nígbà táyé dàrú yìí kò sí nínú tírà àwọn kùdàmá ẹ̀tìlọ tí wọ́n sọ pé annahu laysa mina ad-din ẹ̀ ń bọ́ wá lọ́wọ́ à ń bẹ̀ àṣetán láti fún lẹ́bùn kọ́ jáde kọ́ lọ kà wá pé kò sí lára ẹ̀ sí rí lẹ́rìí kankan so àwọn nǹkan yìí ẹ jẹ́ ká gbọ́ yé àyà nu suratu tauba ọ̀rọ̀ nìkọ́bù ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀ o ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀ o tọ́lọ́ ń sọ yí pé àyà 40 illa tansuruhu bada a'udhu billahi minash shaitani rajim pé illa tansuruhu faqad nasarahu Allah idh akhrajahu alladhina kafaru thaniya ithnain idh huma fil ghar ìfẹ́ pẹ́ lórí àlámọ̀rí ọ̀rọ̀ ìní torí pé gbogbo ẹni tó bá fẹ́ tú kéw tó fẹ́ tú Kùránì ó lè tú lọ́dọ̀ ààrẹ wàá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àfáà àgbà tí wọ́n ti kọ nǹkan kalẹ̀ látòrí àwọn sàbí wa òní èèyàn ọ̀rọ̀ tí ọ̀pá mẹ́ni kọ̀sẹ́ ní ẹ̀ka tí ọkàn jókòó tí wọ́n bá kàn jókòó tí kàn sọ pé tí kàn tú Kùránì ìgbà yìí ìtùkùtù ni wọ́n máa tú o torí pé Kùránì jẹ́ ọ̀nà méjì mo bí sì máa pé yìí mo bí sì so Kùránì ó wá lọ́nà méjì sísọ̀kalẹ̀ rẹ̀ a ní àwọn àyà kan tó jẹ́ pé ó ní sábàbí tó fi sọ̀kalẹ̀ a sì láwọn kan tó jẹ́ pé kò ní sábàbí kankan Ọlọ́run kan gbófin yẹn wá straight àwọn tó ní sábàbí ìṣẹ̀lẹ̀ kan ní nǹkan ló ti mọ̀ ṣẹlẹ̀ tó rọ̀ sí bẹ́ẹ̀ àwọn ní ọ̀sọ̀ pé sẹ́ẹ̀rí àyà ìbò ti sọ̀kalẹ̀ ní bọ́ọ̀lù ok so ọmọ ìdí táyà fi sọ̀kalẹ̀ ní Al-Qur'an Karim lẹ́ẹ̀dẹ́ pọ̀ bá lọ kọ̀ǹsọ́ọ̀tì súnà àwọn bá lọ kọ̀ǹsọ́ọ̀tì ní táwọn àfáà àtànà tí wọ́n ti kọ́lẹ̀ so òun tó lè mọ̀ ẹ̀lò ànúmọ̀ sí prógámù lọ́wọ́ máa pé yìí so ó ní tó lè mọ̀ káwà lọ ní òtò rẹ̀ ní òwò ajé kí n gbé àwọn tafsiri kan bẹ́tẹ̀ pé tẹ́bá ti dákọ̀ rẹ̀ wọ́n lè ní àgbọ̀rọ̀ Ibn Kathir so ìyìn wulẹ̀ Ibn Kathir torí mọ̀ pọ́ta yìí ni tafsiri Ibn Kathir kẹ́kọ̀ọ́ sí so tafsiri ti máa lò ló jẹ́ pé átà kódà kò jẹ́ tafsiri ó Sufi gbogbo àwọn tafsiri ń pátá ní tí wọ́n tú sí Ọlọ́run ní bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ni ránàbí ṣe èmi Ọlọ́run ti rán sí nígbà tí àwọn kèfèrí tí wọ́n lè jáde kúrò nílùú Mákà thaniya ithnaini àwọn àfáà sọ̀rọ̀ lórí ìtumọ̀ thaniya ithnaini nígbà tí kìíní àti kejì ta ní kìíní ta ní kejì Kùránì sọ́bà bó láti mọ̀ ṣe bí nígbà táwọn bí bá tún fún àwọn ìyẹn ìgbà táwọn sàbí tó sì ju wọn sọ̀kalẹ̀ Abdullahi Mas'udi ó ní kò sí àyà Kùránì nìkan tí ní ma ibi tó ti sọ̀kalẹ̀ kí ló tó ti sọ̀kalẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ tí n bá tún wá gbọ́ pé nìkan mọ̀ ju mi lọ ńlọ́ba so Ọlọ́run wa ní idihu máa fi lìgáàrì nígbà táwọn méjèèjì wà nù kòtò ẹ rí i pé wọn ò dárúkọ àbí Kùránì èyí sábà lẹ kódà nínú Al-Qur'an Karim sàbí kan péré lọ́lọ́run láàkọ rẹ̀ mọ́lẹ̀ gbàrà nínú Al-Qur'an Karim òun náà ní Zaidu irú bẹ́ẹ̀ sì ni kọ̀sọ̀ náà ní ìtẹ́yìn lè fi sọ̀rọ̀ ju pé ká larúkọ ẹni yẹn mọ́lẹ̀ Zaidu ibn Haritha radiyallahu anhu falamma qada Zaidu minha wataran gbogbo yòókù ẹni tí bá ń sọ pé ẹ sọ níbo lọ́lọ́run ti dákọ̀ Abakri níbo lọ́lọ́run ti dákọ̀ Umaru níbo lọ́lọ́run ti dákọ̀ Ali ṣe bí àyà ó sọ̀kalẹ̀ nígbà àyà bá sọ̀kalẹ̀ ní Al-Qur'an Karim àwọn sàbí ó ṣàlàyé pé sẹ́ nígbà táyà sọ̀kalẹ̀ torí lágbájá
ló fi sọ̀kalẹ̀ ìntọ́lọ́ ń sọ ń bì pronoun tọ́lọ́ ń lò ń bì lágbájá ni wọ́n rí fáàsì àwọn sàbí káwọn tábì yìí náà àwọn tábì yìí náà káwọn tábì bí kálukú ṣe ń kọ́ra wọn tó fi dọ́dọ̀ wa gbogbo ń tà ti wá mọ̀ bí tawatur pẹ̀lú ọ̀nà tó pọ̀ tó jẹ́ pé àwọn tó gbà wá pọ̀ hàn tí ẹ bá ṣe bá nu kẹ́ni kan wá pọ̀ change téèyàn 20 bá dúró bì kan tẹ́nìkan wà dayọ̀ tó ní gbogbo àwọn tẹ̀ ń wò 19 yóò pèrè ni wọ́n àwọn yóò tún wò pé ọ̀rọ̀ àwọn pẹ̀lú yìí gangan ìyẹn tí ó ṣe ajá àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo wọn sọ̀rọ̀ lọ báyìí tẹ́nìkan bá dá nǹkan míì sọ ẹ̀ tún wò pé ẹni tó sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ ni ọ̀kọ̀rẹ́tì gbogbo nǹkan yòókù yẹn lọ́kọ̀rẹ́tì mo fàpèjúwe ní 19 tó ní ẹwà àwọn ẹni 20 tó ní wèrè kì í ṣe páǹpẹ́ ní kankan ní wèrè o ká tó gbọ́ yìí o so àáfàá wa al-Fakhr ar-Razi so tí wọ́n ṣe at-Tafsir al-Kabir tàbí ká pè ní Mafatihul Ghaib ó ní tíra ní sí ẹ̀gbẹ́ wọn kì í ṣe pé bóyá àáfàá Ahlus-Sunnah náà nínú àwọn onífálísáfà àwọn fìlọ́sọ́fà ọ̀rọ̀ wọn ni mo fẹ́ lù gan so ọ̀rọ̀ wọn ó ní mo fẹ́ lò ìfẹ́ lò tí máa lo Ibn Kathir àbá àṣúwẹ̀ ní mo mú tírà àti wọn wá mo sì mú tírà Imam al-Qurtubi Imam Qurtubi tafsiri wa mo sì mú Ahkamul Qur'an Ibn al-Arabi mo máa wọn náà wà so ní ìmọ̀mọ́ mú Ibn Kathir ní ìmọ̀ Tabari ní ìmọ̀ àwọn mi so níbi àyà tọ́lọ̀ ń sọ àfáì wọ́n fi rinlẹ̀ bẹ́ẹ̀ kódà wọ́n ní al-mas'alatu ath-thalitha dhakaru anna Quraysh wa man bi Makkah min al-mushrikina ta'aqadu ala qatli Rasulullah sallallahu alaihi wasallam fanazala so gbogbo àwọn kèfèrí Makkah àti àwọn tó wà ńbẹ̀ àti gbogbo pátá wọ́n lórí pa àfẹ́ pa Nábì wọ́n wá ń sọ̀rọ̀ yẹn pé fa amara Allah ta'ala an yakhruja huwa Ọlọ́run wá pa Nábì pé kó gangan jáde wá Abubakri àtàbùbákìrì so ọ̀rọ̀ tí a sọ pọ̀ but àwọn ibi tí mo fẹ́ lọ níbẹ̀ wọ́n kó àwọn àrùjú wa wọ́n kó àwọn àrùjú tọ́pọ̀ wà so wọ́n kó àwọn àrùjú táwọn kan tí wọ́n lè máa rò wípé ṣé kódà tí a lè máa rò ká sábùbákìrì lọ wà ń bẹ àbábùbákìrì kọ so wọ́n ní nínú àwọn ọ̀nà tí wọ́n ń gbà fi sọ̀rọ̀ wọ́n mú ọ̀rọ̀ kan wá tó ti bá wọn wípé wal-wajhu as-sadis wọ́n ní anna Allah ta'ala wasafa Aba Bakr bi kawnihi sahiban lir-rasul wọ́n ló lọ ń ròyìn Abubakar nínú àyà yìí bàbá Fárúrà sí ní sọ̀rọ̀ wípé òun ló wà pẹ̀lú Ànábì ìtumọ̀ sahibu nù kì í ṣe pé ní sàábé ẹn téèyàn jọ wà papọ̀ bí kan sọ́híbù èèyàn ni béèyàn pàdé èèyàn lónìí ó lè jẹ́ sọ́híbù rẹ̀ kò mí ìgbé wá ní ẹ̀ṣẹ́ túmọ̀ sọ́híbù wá ní sàbí kì í sí pé wọ́n ń tu nítù sàbí ẹ ti gbà nígbà inú sọ́tìrìkà ìdí yaqulu li sahibihi ṣé bọ́ọ̀rọ̀ rẹ̀ ni akafarta billadhi khalaqaka min turabin so wọ́n wá ní ẹ máa gbọ́rọ̀ yìí o wọ́n wá ní annahu ta'ala wasafa Aba Bakr bi kawnihi sahiban lir-rasul wa dhalika yadullu ala kamalil fadli bàbá ní eléyìn tó ń tọ́ka sí pípé ọlá Abubakar pé lẹ́yìn Ànábì nínú ìjọ Abubakar ló kù thaniya ithnain ìkejì wọ́n ní kì í ṣe ọ̀nà nìkan nínú àwọn ọ̀rọ̀ táwọn àfa tí a mẹ́tẹ̀ẹ̀ta kí n sọmọ láìsàn ìbẹ̀kẹ́ jọ mi ọ̀pọ̀ mọ̀ ń bọ̀ bí ọ̀rọ̀ kan tí a sọ ń bí ní ìṣe o wọ́n ní kì í ṣe ọ̀nà nìkan Abubakar tí ń jẹ́ nìkejì fànàbí wọ́n ka àwọn ọ̀nà tẹ́ pé Ànábì Abubakar Ànábì Abubakar Ànábì Abubakar pé kódà ṣe bí sàárẹ̀ Ànábì ni sàárẹ̀ Abubakar ni sáníyà ìsìnẹ́ni yẹn náà ó tún ṣiṣẹ́ débi ojú ikú kí wọ́n tẹ́ fi wá ń jọ sínú kòtò lẹ̀ tó láwọn tí ń yọ ọ́lẹ̀ àwọn ibi tí wọ́n ń lọ ṣe rí àwọn Ṣíà gan pín méjì àwọn Ìmàmíyà nínú wọn àwọn gbà pa Abubakar lọ wà níbẹ̀ ṣùgbọ́n wọ́n gbà wípé ìròyìn kan bẹ tọ́lọ́ ń fi ròyìn Abubakar níbẹ̀ yẹn àdínkù lọ jẹ́ para apá Abubakar kìí ṣe yẹn dáadáa ni torí pé kò sí àwọn eléyìn orí wọn tó fẹ́ pé díẹ̀ ó yàtọ̀ sáwọn kan nínú àwọn Ṣíà àti wọn sọ pé kìí ṣe sáwọn Abubakar rárá àwọn tó rí wọn fẹ́ pé díẹ̀ yẹ àwọn náà padà lọ ṣiṣẹ́ o ibi tí a ṣe ni pé àwọn gbà yìí pé
wọ́n ti ka tí àwọn ti gbogbo wọn rí pé kọ̀sọ́nà táwọn fi lè takò tán ọ̀bá láàká ìmú káwọn takò tán ibi tí wọ́n lórí wọn pé díẹ̀ nù táwọn bá takò pábà kìlọ kọ̀ lọ́wọ́ à ń bẹ̀ ayé ò lè gbà lọ́wọ́ àwọn ìmàmíyà nínú àwọn ṣíà wọ́n wá rí pé ẹjẹ́ aṣọ pábà kìlọ wà ń bẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ wa máa yọ àléébù nínú àyà ń pé ọlọ́run gan ń wú àbákìrì bíi ẹ̀wù bí a tó ṣe pín torí a tó lè gbọ́rọ̀ ọ̀rọ̀ ń jọ mi kò sí tuntun kan tẹ́nì kankan fẹ́ mú wá ẹ kàn máa dáàkọ bí èyí ti rí làwa ń sọ bí tá a ti ń rí àwọn ọ̀rọ̀ ẹ̀yẹ dáàkọ tí àyè àṣírí òtù kẹ́nì kọ́kàn tó kù kọ́ mọ̀ sọ tí a kankan kọ́kàn mọ̀ sọ pé àyà ọlọ́run sọ báyìí bí ọlọ́run sọ báyìí bí ọlọ́run sọ báyìí bí ọlọ́run sọ báyìí bí tàbá wa rò á jẹ́ pé làákàyè Nàìjíríà lẹ̀ ń lò yẹn làákàyè Nàìjíríà làákàyè tí ò lè dá débi kankan tábà tí wàá lò làákàyè ṣé aṣírù wa ìlàwà lò làákàyè gbogbo àwọn tó ti lọ wọn ò ríro so bàbá yẹn wá ní wàdálìkà yadullu ala kamali lifadli qala al-Hussein ibn Fudayl al-Bajali ẹ máa gbọ́ ẹ ti rà kọ́ wo bàbá tó sì tí ẹ ó ní àáfàá wa kan bẹ̀ wọ́n ń pè ní Hussein ibn Fudayl al-Bajali ọ̀rọ̀ rẹ̀ ni pé wà man ankara ó láàfáà yìí sọ pé gbogbo ẹnikẹ́ni inú tí ayé yìí ni mo ti ń kà ó so page 51 mùjáládù ẹlẹ́ẹ̀kẹfà pé wà man ankara gbogbo ẹni tó bá takò pé wà man ankara an yakuna Abubakar sahibu Rasulillahi sallallahu alaihi wasallam àbí sahaba Rasulillahi sallallahu alaihi wasallam májènsì kí ó tú ike ẹni tó bá takò pé Abubakar lù sí kejì ànàbí tó rìn pẹ̀lú ànàbí níbi kòtò yìí kánà káfíràn wọ́n ní kèfèrí ni o ẹwà àtìgbà táwọn ti ń kàfàrẹ́ yẹn wọ́n lẹ́ni tó bá takò pé kì í ṣe Abubakar èmi kọ́ ọmọ sọ o bàbá Fahru Razi onífìlọ́sọ́fì ni wọ́n o kọ́mọ́dà wẹ́kẹ́ tí àwọn alùsúnà ní kàfàrẹ́ yẹn rárá o kì í ṣe alùsúnà ní kàfàrẹ́ yẹn àwọn kan bẹ tá sọ pé ẹ ń bá ṣe báyìí ó ti di kèfèrí a sì àyànà pé lágbájá anybody torí pé ẹlòmíín náà tó lè nírò orí tí ó jáde torí ẹ̀ náà fi pé man ankara ismul mosuli nìyẹn inú àwọn tí sì máa ń tọ́ka lórí áàmù ni man ankara gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀ tó bá tako an yakuna Abubakar sahaba Rasulullahi sallallahu alaihi wasallam kana kafiran wọ́n ló ti di kèfèrí o tó ti báyìí wọ́n ló ti di kèfèrí wọ́n ní li anna li ummata torí pé gbogbo umma alumma àwọn àfà so ti báyìí wọ́n fẹnu kò anna li murad min an yakula li sahibihi huwa Abubakar mujmi'a gbogbo umma wọ́n fẹnu kò lórí pé ìta àgbàlú pẹ̀lú Ọlọ́run sọ pé ilé yẹ̀kú lè sọ ibi nígbà tánàbí ń sọ fún ẹnì kejì rẹ̀ ìtumọ̀ sọ ibùn bẹ̀yẹn ni ẹnì kejì ẹ̀ tí ń sọ fún pé má bànújẹ́ wadhalika yadullu ala anna Allah ta'ala wasafa bi kawnihi sahiban lahu i'taradu wa qalu inna Allah ta'ala wasafa li kafir bi kawnihi sahiban lil mu'min wọ́n nítorí pé tí wọ́n bá sọ bá tí wọ́n ní Abdullahi ibn Urayqis lọ wá pẹ̀lú kòtò pẹ̀lú ànàbí torí pé òun ló mú rìn ànúbi títí ń dárò ní wọ́n ti mọ̀ a jẹ́ pé ń sọ pé la ilaha illallah wọ́n ní a jẹ́ yí pé wọ́n ń sọ pé Ọlọ́run ròyìn kèfèrí pẹ̀lú pé sọ́híbù ànàbí tó ti bá wọ́n ní a jẹ́ pé Ọlọ́run ròyìn kèfèrí pẹ̀lú pé sọ́híbù ànàbí so ẹwọ nǹkan wọ́n ní tí ń tọ́ka sínú pé ṣé Ọlọ́run pè ní kèfèrí ní sọ́híbù rẹ̀ ìtàn fi pẹ̀lú ẹni ní kèfèrí náà wọ́n wá ní anna una mọ̀bọ̀ wọ́n nítorí pé wọ́n wá lọ mẹ́rin wá áyànú Suratul Kahf áyànú káfí wípé
ọlọ́run ní qala lahu sahibuhu wa huwa yuhawiruhu akafarta billadhi khalaqaka min turabin. wọ́n ní sẹ́ ẹ mọ̀ wípé ọlọ́run sọ nínú Kùránì wípé ìdí tí a sọ pé kì í sá Abubakar pé tá a bá sọ pé Abubakar lọ wà ń bẹ a ti sọ di wípé ọlọ́run pa Abubakar ní kèfèrí torí pé sọ́ọ́hìbù ti ń bẹ pẹ̀lú ànàbí yẹn. àwọn sọ pé àwọn ìfà Abubakar mọ́ ni o pé sọ́ọ́hìbù ti ń bẹ pẹ̀lú ànàbí ẹnì kejì ànàbí yẹn. ọlọ́run sọ pé ńgbà tí ń sọ fún ẹnì kejì rẹ̀ pé sọ́lọ́ àwọn ò pe kèfèrí ní olùbáyé ànàbí ìyún Abdullahi ibn Uwaykis. wọ́n wá ní tẹ́fìmọ̀ pé sọ́ọ́hìbù ń bẹ yẹn o Abdullahi ibn Uwaykis ńlọ́wà ń bẹ kìí ṣe Abubakar. àwọn tí yẹn náà ń sọ báwọn o pé tẹ́fìmọ̀ pé Abdullahi ibn Uwaykis lọ́wọ́ kìí ṣe Abubakar. onígbólọ́lọ́run tó sọnù sọ́tìrì káfí pé ọ̀rẹ́ méjì tí kan fi gbá borí ọlọ́run mọ́lẹ̀ tí kejì wọn sọ fún pé ọlọ́run wá sọ pé nígbà tí ń sọ fún pé tí ń sọ fún kejì rẹ̀ sẹ́wọ̀n pé kẹjẹ́ mùmínì kẹjẹ́ kèfèrí nù pé a jẹ́ pé Abdullahi ibn Uwaykis lọ wà ń bẹ kì í sá Abubakar tọ́ra Abubakar mùmínì ni. àfa wa ní pẹ̀lú ń tẹ́ ìgbàgbọ́ náà ẹ̀yin gẹ́gẹ́ ti di kèfèrí torí pé sọ́ọ́hìbù ń bẹ yẹ kò túmọ̀ kèfèrí. tẹ ẹ ń bá gbàgbọ́ bá ti wá ń wò pé ìrújú tó ń fẹ́ gbára lẹ́nu irú ẹni bẹ́ẹ̀ gangan àfa ẹ̀ ní ó ti di kèfèrí. wọ́n ní kínìdí wọ́n ní ẹ lọ ohun tọ́lọ́run fi parí rẹ̀ sọ́ọ́hìbù òmí ni wípé kèfèrí ni. wọ́n ní ẹ lọ ohun tọ́lọ́run fi parí àyà méjèèjì. kí ni tọ́lọ́run fi parí àyà méjèèjì? wọ́n ní akafarita ẹ mọ ohun tó tẹ̀lé àyà méjèèjì o akafarita billadhi khalaqaka akafarita billadhi khalaqaka òní tinú káfí ìkejì sọ pé ṣé ó ṣe kèfèrí sọba tọ́dọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ rẹ̀ tí ń sọ mẹ́ lóòótọ́ ló lè jẹ́ kèfèrí ní tẹ́fìmọ̀ pé kèfèrí ni pé akafarita ṣé ó fẹ́ máa ṣe kèfèrí ni ọ̀rẹ́ èèyàn lè lọ́rẹ̀ ẹni tó tẹ̀lé èèyàn tó jẹ́ sọ́ọ́hìbù èèyàn ó lè jẹ́ kèfèrí ó sì lè jẹ́ mùmínì. tíbi Tinubu tẹ́fìmọ̀ pé mùmínì ni kì í ṣe Abdullahi ibn Uwaykis lọ́wọ́ à ń bẹ̀ pẹ̀lú ànàbí àbí Felix of nola kankan àbí ẹnìkan ló ti wà nù kòtò kan tipẹ́tipẹ́ rárá o. òun ni pé nígbà tó sọ lọ ní idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana ọlọ́run bẹ pẹ̀lú wa ṣé màá yíyá ọlọ́run bẹ pẹ̀lú kèfèrí. àti ntọ́lọ́run tó fi tẹ̀lé pé èmi ọlọ́run so nìke wala shakka anna al-murad min hadhihi al-ma'iyya bil-hifzi wan-nasra wal-hirasa wal-ma'una wa bil-jumla فالرسول عليه الصلاة والسلام شرك بين نفسه وبين أبي بكر في هذه المعية. so ọlọ́run bẹ pẹ̀lú wa tó rẹ̀ láti sọ pé inna Allaha ma'ana. tó bá jẹ́ pànàbí nìkan ni tó jẹ́ mùmínì torí pé màá yíyá ọlọ́run ò sí pẹ̀lú kèfèrí bíbẹ pẹ̀lú pẹ́kọ́lọ́ ó ní màá ràn ọ́ sí nasrọ̀ ń ràn ọ́ sí kò sí fún kèfèrí. tó bá jẹ́ pànàbí nìkan ni inna Allaha ma'i ni ọlọ́run ọba sọ pé ìlànà bí sọ pé ọlọ́run bẹ pẹ̀lú mi gẹ́gẹ́ bá nàbí Mùsá ṣe sọ. jọjí bá pé ọlọ́run bẹ pẹ̀lú mi torí òun nìkan òun nígbà náà ní sọ fún ọmọ sẹ́lí pé àtẹ́bálẹ̀ ní bá mi ṣe ọlọ́run bẹ pẹ̀lú mi. ṣùgbọ́n ẹni tí ń bẹ pẹ̀lú ànàbí mùmínì ni lọ́lọ́run fi sọ pé inna Allaha ma'ana. so ẹ rí i pé pẹ̀lú àwọn nǹkan yìí àwọn tí wọ́n bọ́ bẹ̀ wọ́n ní àwọn tí mo ní ẹni làákàyè díẹ̀ àwọn tí mo ní ẹni làákàyè díẹ̀ tí wọ́n ní Abubakar lọ tẹ́ ẹ bá sọ pé Abubakar lọ wà ń bẹ ẹ ti yí pé Abubakar lọ wà ń bẹ ṣùgbọ́n Ọlọ́run jára ń kẹ̀ pẹ̀lú pé Abubakar ń bẹ̀rù sọ yẹ ká Abubakar ọ̀bẹ̀rù kéèyàn ọ̀bẹ̀rù yẹn kọjá ránkì yẹn. Ànàbí Mùsá náà bẹ̀rù la takhaf má bẹ̀rù khawfu tabi'i nìyẹn ìbẹ̀rù nọ́mà tó ti báyìí ìbẹ̀rù tó gbogbo ẹ̀ ní àfáàsọ́ bì tí ń mú ìròrí burúkú wọn wá tó ti báyìí yóò sì àfóòsì dáhùn padà torí ìfẹ̀kẹ́jọ́ ogun so ọ̀rọ̀ tí wọ́n nu ọ̀rọ̀ tí Ìmáàmù Qurtubi ọ̀rọ̀ wọn pọ̀ ń bẹ o gbogbo àwọn ṣubuhat tẹ́lẹ̀ máa mú àwọn àrùjù
ọ̀rọ̀ Imam Qurtubi àwọn tí ẹ̀ tó lọ bòmí tí a lè lọ wọ́n ní illa tansuruhu tafsiri ni o sẹ́mọ̀ ẹ̀yìn ẹ̀kan sọ tafsiri bí ti yín èmi fi gbogbo ẹnu sọ fún yín pé tafsiri Faru Razi ó dé ní ìntọ́sọnù tọ́bá rí ìntọ́sọnù Qurtubi ìntọ́sọnù Fatihul Qadir ìntọ́sọnù Akamul Qur'an ìntọ́sọnù Ibn Kathir ìntọ́sọnù. So àwọn tafasiru ẹ̀yìn ẹ̀kan sọ pé nígbà ìtumọ̀ àyà yóò nínú tafsiri báyìí làwa ti rí sammu rijalak ẹjẹ́ àmà àwọn tó gbọ́rọ̀ wà fún yín gbogbo àwọn tafsiri tí mò ń dákọ̀ ìkì sọ̀rọ̀ 500 years 700 years wọ́n ti kọ́ o so kì í sọ̀rọ̀ 500 years gbogbo àwọn tafsiri tí mò ń dákọ̀ yìí gbogbo mẹ́sì kọ́ lẹ́nu o àwọn bèèrè pé ẹ má yàtọ̀ dákọ̀ Abubakar wà ẹ má yà mẹ́tọ̀ dákọ̀ sàbí wà ní Al-Qur'ani tó bá yàtọ̀ sí Zaidu nìkan àìmọ̀ ìyá yàtọ̀ jẹ́ pé tẹ́yìn náà bá ń tú ẹ wà máa sọ yí pé ayé ètò orí lágbájá ló fi sọ̀kalẹ̀ ìmúlẹ̀ tí ìrísẹ́ bínú tafsiri ní ẹja pọ̀ tíra yín. Imam Qurtubi alayhi rahmatullah àwọn wá lọ síbi wípé wọ́n ní idhihu ma fi ligari kò tó tá à ń sọ yìí wọ́n ní thaqbun fil jabal yani garu Thawr so wọ́n ní o ihò kan ní tó wà lórí òkè gbogbo àtà ń lọ ájì tí bá mọ̀ bí ó wà inú Mákà ló wà ọ̀nà bí sí ìsọ̀nà Mẹdínà torí pé wọ́n béèrè kan pé ọ̀dà náà ẹni àwọn Abdullah ibn Raiki àwọn ní akúrakùn sẹ́rakùn bá wọn wọnú kínní ni rárá Abubakar àtànàbí nìkan ni wà nínú kòtò ń fòrí ìjọ mẹ́ta strategy ni bí gbogbo tíratàn àwọn tíratàn so Asiratu Nabawiyya bó ti sọ nìyẹn Al-Bidaya wa Nihaya bó ti sọ nìyẹn Ar-Rahiqul Maktum bó ti sọ nìyẹn nínú àwọn tíratàn ẹ lọ ka gbogbo tíratàn pátá bí ẹ ti sọ náà ẹ dá akọ tíratàn yìí ká wọn lọ́jọ́ mẹ́ta ń bẹ ẹ̀yìn ìjọ kẹta ní Abdullah ibn Raiki Abubakar ló pèsè gbogbo nǹkan yẹn lẹ̀ Amir ibn Fuhaira ọlọ́gbọ́n tí Asma'u bintu Abubakar tí ń dá oníwà ń gbójẹ fún wọn láàrin ìjọ mẹ́ta yẹn ní ẹ fi ń pè ní Dhatu Nitaqayn tí gbogbo ń tọ́ka dùn mí ni pé àwọn kan lọ lẹ́kọ́ kódà wọ́n lọ Misra wọ́n lọ Azari wọ́n lọ gbá wọ́n lọ àgbo wọ́n mú òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ká wá sọ pé wọ́n tó wá máa wọ́nà àti lọ́kìn lọ́rùn àti jẹ́ ọgbọ̀ yìí báyìí ìwé ṣe é sọ bífọ̀ wọn tó sọ kéwòrán ọ̀dọ́ náà rìn àfi tí ẹ má ti sọ fọ́nbì kan tí wọ́n ti á ju nǹkan lé àwọn ọmọ wọ́nà àti dìfẹ́ǹdì wọn àwa gbé ń tá a mọ̀ yẹn lẹ́gbàá kò ní dán ká tó wá takà àwọn afáwa subhanallah kí ni a fi ń pe Asma'u ní Dhatu Nitaqayn oníborùn méjì sẹ́bọ̀ ní lọ ń gbóúnjẹ fún Abubakar àti gbogbo àwọn sàbí yòókù ni ẹ ti lọ àwọn tó ṣẹ́kù Mẹ́kà wọn ló ń kà àwọn tó ṣẹ́kù Mẹ́kà wọn ló ń kà ìdílé Abubakar kù Mẹ́kà tí wọn ò tí lọ kódà àwọn Ṣíà tí mo pè ní Ìmàmíyà yẹn wọ́n tún ń ṣe mọ̀fádọ́là pé ọláwo ní bẹ fún Abubakar àti Ali wípé ànàbí àwọn gẹ́gbà àwọn Ṣíà Ìmàmíyà ìṣẹ́ ìmọ̀ olórí wọn pé díẹ̀ àwọn tó ń lọ síbi pé Abubakar Ali lọ lájà Abubakar lọ torí pé Ali lọ fẹ́ẹ́fẹ́ ní rẹ̀ di kúfà nàbí Abubakar kẹba rìnrìn àjò ní ọba rìnrìn àjò láti Mẹ́kà pé nínú ẹni tó fẹ̀mí rẹ̀ lẹ̀ àwọn àfáà ní tẹ́lẹ̀ ìlẹ́nu sọ pálí ti fi lọ́lá ju Abubakar lọ ẹ̀sì Ali ànábì fi ilẹ̀ nù lé kò sí tí wọ́n fa lè ṣe àkọ́kọ́ náà méke ní Ali ọ̀hún báwọn kèfèrí Mẹ́kà fa wàhálà gbogbo ìgbà náà tọrọ ọmọ ọ̀gá àwọn ni Abubakar gẹ́gẹ́ ní bá ànábì dín dìfẹ́ǹdì ànábì pẹ̀lú owó rẹ̀ àtẹ̀mí rẹ̀ àìmọye ìgbà òun ló kù pẹ̀lú ànábì tó sọ pé sẹ́ pọkùnrin ni nítorí pé ń sọ pọ́lọ́wọ́n bá mi ọ̀kan ṣoṣo ni tí wọ́n tó na Abubakar dàkú nítorí ànábì sallallahu alaihi wasallam ẹni tí wọ́n ń bá ànábì lọ tẹ́lẹ̀ híyà lọ fẹ́ sí ikú tí wọ́n bá pa ànábì kò pa mí ànábì ti mọ̀ kókó sí tí wọ́n fa àlìjà àkọ́kọ́ méke ni kò bá wọn fa iṣu kankan Abubakar gángan ní bá wọn fa nǹkan òun ló tó wá rẹ́dì
láti máa wò pé ìjọ ọba yà pànà bí àjọ mójú débẹ̀ ni ẹn tó bá yàn lọ lẹ́yìn ìgbà wọn ti sílẹ̀kùn tí wọn ò ti bá nàbí bẹ́ẹ̀ wọ́n fà á lè lẹ̀ ẹni tí ń bá lọ ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta nínú kòtò ẹ̀mí wo ló lágbára kéèyàn tó fi lẹ́tọ̀ tó bá kó tó wá rin àwọn ìrìn àjò wọn tó dé Mádínà ta ló lọ́jù. So Al-Imam Qurtubi alayhi rahmatullah wọn wá ń sọ̀rọ̀ lọ yìí pé walamma ra'at Quraysh anna al-muslimina qad saru ila al-Madina ṣètìgbọ́ nígbà táwọn Quraysh rí pé àwọn mùmínì ti kọ́kọ́ lọ Mádínà Qurtubi ní sọ̀rọ̀ yìí o Qurtubi tá à ń sọ yìí gbogbo àwọn bàbá àbá wa tá à ń dá akọ wọn ò tí ì bí wọn o nílẹ̀ Yorùbá gbogbo àfáà tẹ́ ẹ fẹ́ rí kẹ́ sọ pé òun nìpìlẹ̀ yálà ní Ìlọrin ní Ìbàdàn ní kinní kan ní wọn èbí ẹ tí Qurtubi ti kú o àwọn àbáyé náà kàtí Qurtubi ni o tọ́lá lómi ò ní ma wọ́n èbí ẹ o Qurtubi ti kú Oòduà ò tí ì délẹ̀ Yorùbá o ká máa gbọ́ o. So wọ́n á ní nígbà táwọn àwọn ará Mẹ́kà wá ní àkọọ́lù hadha sharrun shagilun la yutaq fa ajmahu amrahum ala qatl sallam so wa rasaduhu ala babi manzilihi tula laylatihim liyaqtuluhu idha kharaja fa amara nabiy sallam Ali ibn Abi Talib an yanama ala firashi wa da'a Allah an yu'ammiya alayhim atharahu fatamasa Allah ala absarihim fa kharaja وقد غشيهم النوم فوضع على رؤوسهم ترابا àwọn sọ̀tàn lọ ni wọ́n sọ̀tàn lọ wọ́n ní وتوعد الرسول صلى الله عليه وسلم أبي بكر الصديق للهجرة ntí Qurtubi náà tó sọ nù Qurtubi nígbà tó gba àwọn ará Mákà tí ń rí pé àwọn sàbí ti sá lọ Mádínà tán wọ́n wá sí ní ìpẹ́jà lọ pànàbí mọ́júmọ́ ọ̀la so ànàbí wàá fi àlìsá yìí Ọlọ́run ti tásìrí fún wọ́n sì bá ànàbí inú ilé ànàbí kọjá wọ́n sùn lọ ọfọn yé pẹ̀lẹ́ lórí ó fi kọjá láàrin wọn wọ́n ní ṣùgbọ́n wa kọdìtà wá àdà Rasulullah sallallahu ma Abi Bakri Siddiq lil hijra ànàbí ti bá Bakri ṣe àdéhùn pé ní àti ẹlájọ sí hijira àwọn náà wọ́n kù Mẹ́kà ìtàn tó clear lọ́dọ̀ gbogbo ọlọ́pọ̀lù ìyẹn tí gbogbo ayé gbà bẹ́ẹ̀ bá tó dé Mẹ́kà àwọn sọ́hìbù dá adìrọ̀ ọdún máa fi hà bẹ́ẹ̀ bá ń fa nǹkan bóòlù ẹnì kan ó sì sọ̀tàn náà lé mi jù mí lọ kọlọ fẹ́ sọ̀tàn inú ilé mi jù mí lọ Yorùbá lẹ́yìn mọ́ ìyá sọ́jọ́ sọ́lọ àwọn onílù gẹ́gẹ́ ní Mẹ́kà tó bá ti débẹ̀ fàájì gbogbo òwe tí wọ́n máa há fún yín nígbà tẹ́ ẹ bá lọ síbi ìkòtò gẹ́gẹ́ wọ́n kọ́ bẹ̀ Abubakar àwọn tí wọ́n nípa àwọn nà àbí àwọn onílù tí gbogbo àgbà afáàsì ti sẹ̀mí bẹ́ẹ̀ wọ́n tó kọ́ wọ́n gbé gbogbo ẹ̀ wá rí ní tó wá wà bá kẹ́nìkan wá dá nǹkan sọ ṣáàlù káwọn ẹ̀kọ́ sọ afẹ́ gbà bẹ́ẹ̀ ìntọ́ wà nù ṣùgbọ́n nítorí ìkórira pé àníṣe àní tẹ afẹ́ múrò rí ṣíà wọlé ọ̀tá ṣíà làbúbákiri ọ̀tá ṣíà oníyàwó Aisha gbogbo ń tọ́ bá jẹ mọ́ láti Kùránì bá fi rinlẹ̀ fún ìdílé Abubakar ṣíà ọ̀ àdánù ẹgbẹ́ bá ní wọ́n ẹ bá ní sọ fún akókò wọn sọ láti ń bẹ́ fún Abubakar so ṣe bá ó ní àbá Qurtubi náà tó sọ yìí o fàdáfà ha rahilatayhima ila Abdullahi ibn Urayqi àwọn méjèèjì wọ́n wá lọ kó nǹkan ẹ̀gún wọn fún Abdullahi ibn Urayqi ṣe ọba wọn lọ́nù kòtò ó ní Qurtubi sọ yìí wọ́n ní wa kana kafiran lakinnahuma wathaqa bihi kèfèrí ní tòótọ́ ṣùgbọ́n Abubakar àtànàbí wọ́n nígbàrá lẹ́nu rẹ̀ pé kò ní jàǹbá àwọn kí ló fẹ́ mú wọn ṣe òun lọ́mọ ọmọ náà khiritu ni tí wọ́n ní khirit ẹni tó mọ bí yẹn ṣe tọ́nú pápá tí ò ní fojú kan títì ọmọ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ téèyàn lè gbà láti Mákà dé Mádínà tí kò ní jẹ́ straight ibi tó ta ti lè wáyàn ọmọ agboolé ọmọ kọ̀rọ̀kọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ nù tó tí báyìí wọ́n ní wa kana dalilan bit-tariq fastajarahu liyadulla bihima ila al-Madina wa kharaja Rasul sallam min khaw'a fi dhahri dari Abubakar allati fi Bani Jumahi wa nahada nawal ghar fi Jabal Thawr so donu bẹ́ẹ̀ ṣe lọ́nu ibi ẹ̀kúlẹ̀ Abubakar lànàbí àtàbákì gbà lọ tí a fi lọ síbi òkè yẹn imam wa amara Abubakar ibnahu Abdullah
an yastami ama yaquluna Abdullahi ọmọ rẹ̀ ọmọ Abubakar làbákiri ní kọ́ lọ́mọ ẹgbọ́n táwọn yẹn bá ń sọ ìwọ lọ́mọ wá fún anírò nínú kòtò bí tá à ń lọ yìí sí wọ́n sì ń wá wa àbí wọn ò wá wa strategy tí wọ́n lò nìyẹn ìtàn tó clear. So wa amara maulahu Amir ibn Fuhaira ṣe ti gbọ́ ọ wá pa ẹrú rẹ̀ tí ń jẹ́ Amir ibn Fuhaira so ti bá àyẹ̀rẹ̀ abọ́nàmáhù so kọ́mọ wọn máa dáná so ti bá yóò fi wọn máa dáná torí ibi tí wọn bá ti ń wá kọjá pé ẹran rẹ̀ tí ọmọ tó lọ gbọ́ information bá ti ń wá ìwọ máa dáná tẹ̀lé kí wọ́n má bàa máa fún un pé ọ̀bá àwọn èèyàn kan lọ ọ̀nà bí ojú ẹsẹ̀ ẹran ó ti pa gbogbo ojú ẹsẹ̀ àwọn èèyàn rẹ̀. وكانت أسماء بنت أبي بكر الصديق تأتيهما بالطعام ويأتيهما عبد الله بن أبي بكر بالأخبار. Asma wù ní gbóúnjẹ wá Abdullahi tọ́jà búrò rẹ̀ òun ní mú information wá bí ẹ ṣe pinnu Abdullahi bin Roykis òun ti wà lẹ́pẹ́ ọwọ́ àbáwájọ́ báyìí padà akọ́fẹ́ farasin síbì kan kì í ṣe pé òun lọ́ bá wọn wọnú kòtò. Sotí wọ́n sì lọ ọbẹ̀ gbogbo ẹni kódà àwọn múrídà tí ń ṣe mọ́jú ànàbí tẹ́ ẹ máa ń kàn bí mólúdì òǹgá tó sọ ọ́ bẹ́ẹ̀ pé aláǹtakùn lọ takùn dábùbákiri àti ànàbí bẹ́ẹ̀ ìtọ̀tọ̀ wá gbajúmọ̀ báyìí. So kẹ́nìkan wá gbogbo òròrí táwọn èèyàn òkú náà lè máa ròyìn pé tábà sọ yìí pé Abubakar lọ fàánzàlá Allahu sakinatahu ọlọ́run wá fọkàbalẹ̀ rẹ̀ ta lọ́lọ́run sọ̀kalẹ̀ fún Abubakar nínú láti tó ń bẹ fún Abubakar torí pé òun láyà rẹ̀ ń já kì í sànàbí Abubakar láyà rẹ̀ ń já tánàbí sọ pé má bẹ̀rù ọlọ́run bẹ pẹ̀lú wa nígbà ọlọ́run tó sọ máa tán ọlọ́run ni mo wá sọ ìfọkànbalẹ̀ mi fún Abubakar tọkàn tiẹ̀ náà wà balẹ̀ táyà rẹ̀ ọ̀já mọ́ torí ẹ̀yà Abubakar ń já ká ànàbí àwọn kẹfìrí ìmọ̀ lókè tí wọ́n bá wo bí sẹ́wọ̀n ò ní mú wa báyìí ànàbí sọ pé yá Abubakar ma dhannuka bi rajulayn Allahu thalithuhuma kódà Ibn al-Arabi gbogbo àdìsí ni a mú wá bí ìmáàmù Tirmidhi ìmáàmù Ahmadu bí wọ́n ṣe gbà wá nù àwọn àdìsí gbogbo wọn bí wọ́n ṣe gbà wá nù ìmáàmù Ahmadu sọ ìmáàmù Tirmidhi sọ Abu Dawud sọ gbogbo àwọn aládìsí kì í ṣe Bukhari nìkan. Kí ló fẹ́ kí lèrò rẹ wá Abubakar pẹ̀lú èèyàn méjì tọ́lọ́sì kẹta wọn sóyìn fẹ́ kí ẹjọ́ pọ̀ lórí ọ̀rọ̀ ti kòtò àyà náà ni àyà tẹ̀ ń sọ kúrónà lọ́lọ́run lò bẹ́ẹ̀ gbogbo àfẹ́sìn tí ọpọlọ wọn wúlò fàyè tí wọ́n sì fẹ́ tí wọ́n fẹ́ dẹ́sì rò wọ́n dúró pé kúrónà tó wà ń bí yìí o Abubakar ni kí lẹ́sẹ̀ Abubakar ló yẹ ká máa béèrè máa zambo Abubakar Siddiq ẹ̀ńdàkùn kí lẹ́sẹ̀ fámìlì rẹ̀ lọ́dọ̀ yìí àwọn ṣíà ni wọ́n kórìíra rẹ̀ kódà Ìmáàmù Qurtubi tún fi rinlẹ̀ yìí pé ara àyà pé ànàbí Abubakar wà pẹ̀lú rẹ̀ ara dẹ̀líìlù tó fi jẹ́ pé òun náà lọ lẹ́tọ̀ọ́ ọkọ jẹ khalifa lẹ́yìn rẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ tí a ń sọ ń bí ṣùgbọ́n kí sílímù la fẹ́ kó wá níta fẹ́ rán pọ̀ pé ara ń tí àwọn mùsùlùmí rínú pé ẹni tọ́lọ̀ ń sọ ìfọ̀kànbalẹ̀ sí tọ́lọ̀ ń sọ pé òun ló ń sọ gbogbo àwọn láti ń bẹ fún Abubakar ní agbèrè pé ìwọlẹ̀ ọlẹ́tọ̀ torí pé Ọlọ́run gẹ́gẹ́ sọ ìfọ̀kànbalẹ̀ fún ọ nínú kòtò náà tọ́kàn rẹ balẹ̀ ìwọ náà lọ lẹ́tọ̀ lẹ́yìn ànàbí sallallahu alaihi wasallam ìwọ náà lẹ́jọ́ máa ń ṣe nǹkan nígbà tábùbákì ànàbí ní ìpè ẹnìkan rí láyé sínú Islam àfi kó yí rẹ̀ wò báyìí lẹ́yìn ọ̀rẹ́ mi Abubakar níjọ́ mo sì sọ fún báyìí bọ́lọ́run sì rán mi iṣẹ́ tí mo sọ fún báyìí ọgbà mi gbọ́ ni kó yí rẹ̀ wò Abubakar sì ṣe gbàgbọ́ táàfin mọ̀ pé orí pa Abubakar lágbára gan nínú Islam bó ṣe gbà nàbí báyìí òun ló pe Usmanu tí Usmanu fi gbà òun ló pe Tọ́lẹ́há òun ló pe Sa'd ibn Abi Waqqas àwọn sàbí kàrin ní sáré gbà Islam lọ́wọ́ Abubakar radiyallahu anhu rẹ̀ pé awwal man aslama min ar-rijal àkọ́kọ́ pọ́pìn kan tó jágbàlagbà ọgbà Islam láyé number 1 Abubakar ni wa awwal man aslama min an-nisa àkọ́kọ́ tó sì ọkọ̀ gbà Islam náà àwọn obìnrin yàwó Khadija àkọ́kọ́ tó kọ́ gbà Islam náà àwọn ọmọ wẹ́rẹ́ Ali àkọ́kọ́ tó kọ́ gbà Islam nínú àwọn ẹrú Zaid ibn Haritha àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dákọ̀ yìí àwọn àfọ onítàn wọn ò mẹ́rin tó jẹ́ number 1 mẹ́rẹ̀ẹ̀rin torí pé Abubakar ọ̀rẹ́ tímọ́tímọ́ tó wà tànà bí close ìyàwó Aisha ìyàwó Ali bí àbúrò ànàbí ti ń gbénu lọ́dọ̀ rẹ̀ ọmọ èké ni Zaidu ẹrú ìyàwó Khadija ti ń gbé lọ́dọ̀ ànàbí
kòríkòsùn lànàbí àtàbákẹ́ ojoojúmọ́ ìyá wa ṣàní láàárọ̀ ìrọ̀lẹ́ ànàbí ò lè má wà lé wa kó tọ́ ohun tó sọ́dọ̀ ìṣẹ́ bàbá mi máa ń sọ fún mi báwọn. ilé jẹ́ pé níjọ́ tí hijira ni ẹgbà wa fi wá pé kì í sásìkò tábàkì máa ń lọ lé ànàbí lọ wá jọ náà oòrùn ti mú lọ́sàn gẹ́gẹ́ kì í sì àsìkò ìdájí àtàárọ̀ ni máa ń wà pé abakiri ọlọ́run ti pàṣẹ fún mi kí n fi lílẹ̀ èmi àti ẹ̀rájọ́ ń lọ. so kọ́lọ̀ ń kọ́ sànù wa kọ́ wọlé àdé kan so rẹ̀. so ọ̀rọ̀ ti hijabu kọ́lọ̀ máa ń gbà láì wá tábà ti rẹ́ni tó sọ̀rọ̀ lé lórí àtúní sọ̀rọ̀ ọ̀rọ̀ ti hijabu nínú ẹ̀sìn wa o hijabu ara ẹ̀sìn ni kò sí àfáàrí kankan tó sọ bẹ́ẹ̀ kì í sì í sí ọ̀ràn yàn àyàfi fẹ́ èèyàn mẹ́rin kódà gbólóhùn bù káti ẹ̀ jáde pé láyé àwọn Umayya àwọn ẹrú ni ẹ máa ń bù lójú subhanallah ẹ máa jẹ́ àtúbà lọ́dọ̀ Ọlọ́run kódà èèyàn mẹ́rin ni ìjáàbù jọ́ràn yàn fún kì í sì gbàrọ̀ gbùdù kóbìnrin ó gbùdù kì í sì gbàrọ̀ èèyàn mẹ́rin ni kulli azwajika àwọn ìyàwó ànàbì ọ̀ràn yàn ni àyànú sọ́tìlì àzáàbù nù wa banatika àwọn ọmọbìnrin ànàbì ó di méjì àwọn ìyàwó rẹ̀ sí ìyàwó ànàbì àwọn ọmọ rẹ̀ sọmọ ànàbì wa nisa'il mu'minin àtàwọn obìnrin olùgbàgbọ́ òdodo tí ìbá ti sọ olùgbàgbọ́ òdodo kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀kẹrin àdìsí ló gbé wá ìǹtẹ́ sọ yẹn dídùn rẹ̀ opposite ẹni nígbà tánàbí fẹ́ ìyá wa Sọfíyàtù bíntu Huyayy àwọn sọ̀hábà ń jiyàn pé ṣé ànábì fẹ́ níyàwó ni àbí ẹrú tí ó máa súnmọ́ àwọn sàbẹ̀ jẹ kì í ṣe Buhari lọ́gbà àdìsí ilé wa wọ́n ń jiyàn láàrin ara wọn pé ànábì lòun ti fẹ́ Sọfíyà ó sì fún wọn sọ wá fẹ́ níyàwó ni àbí ẹrú tí ó kàn máa súnmọ́ Umaru ní ẹ má wulẹ̀ já tẹ́ra wa jẹ́ ẹ má já gbára wa fa nǹkan kan ṣe eré tí Sọfíyà bá ti jáde tó bá ti lu jẹ̀lìbáàbù ẹ̀ tó bojú délẹ̀ ó ti di ìyàwó náà ṣùgbọ́n tó bá sì ju ẹrú ni torí pé ẹrú tí a fẹ́ ránṣẹ́ tí yóò ṣàmà ní pọ̀npọ̀ mọ̀ mú ní kọ́ọ̀bù mi lọ́wọ́ mú ní jẹ̀lìbáàbù mi lọ́wọ́ ẹrú wọn lè rán anytime ìyí tá a fi máa ń mọ ọmọlúwàbí gẹ́ ó máa rù ní lọ́sọ bẹ́ẹ̀ pé ẹjọ́ jáde nígbà tí ìyá Sọfíyà jáde táwọn sàbẹ̀rì wọn rí tó ti lo jẹ̀lìbáàbù ẹ̀ tó gbẹ tó ti kọ́fà rẹ̀ ànábì ti fẹ́ ìyàwó ni àṣẹ pé àtàkọ̀ha nàbí sallallahu alaihi wasallam fàjáàlà sọ̀dáàkọ̀ etíkọ̀ha sọ̀dáàkọ̀ha ànábì ti bọ́kùn lọ́rùn rẹ̀ ọwọ́ aṣọ sàdáàkì rẹ̀ ló fi sowó bíbọ́kùn lọ́rùn rẹ̀ èèyàn mẹ́rin ni ìyàwó ànábì àwọn ọmọ ànábì àwọn obìnrin olùgbàgbọ́ òdodo àtọmọlúàbí ara ẹ̀sìn sì lọ́wọ́ kódà àwọn bàbá wa láyé ìjọ àwọn bàbá wa lámúnigun gbogbo àwọn bàbá wọn rí lára ẹ̀sìn ni o kẹ́nìkan bá sọ ní ìsìn pé ẹrú ní ẹ pa àwọn ìyàwó tí a lẹ́rú tàbá sọ̀rọ̀ padà àwọn èèyàn ní wọ́n tako ṣé àwọn obìnrin tẹ́yìn kó káàkiri tí wọ́n tọ́ ètè tọ́ ẹ pé ètè ẹnu ẹlòmíì gan tó kunlé sí ìlú gan láti tí àwọn àwò kí sí bí àwọn ìyàwó ànàbí ṣe rí ní délé àwọn àbáwá dáwọ́ kankan ní ìjóde mẹ́kàsó kan yá látà ìjóde mẹ́kàsó kan yẹ lẹ́jà alájì tó ti Mákà dé ó tí ò hayàwó ẹ ǹjẹ́ ó dé nígbà táwọn bá ń lọ Mákà láyé jọ wọn rí pé àṣẹ́ntàǹsì ara ẹ̀ ni wọ́n bá wọn ilé àpàdé wọn ni ǹjẹ́ ó dé Mákà so kàn yẹ lẹ́jà ǹjẹ́ ó dé Mákà so kàn yá láta alájì tó ti Mákà dé ó tí ò hayàwó ẹ ǹjẹ́ ó dé Mákà so kàn yẹ lépo. téèyàn ò bá ṣe nǹkan mẹ́ta kù kí ara ẹ̀sìn ni o wà láyé nìyẹn kò ní bọ́ta náà wọ́n bọ̀ fà ara ẹ̀sìn ni o tẹ́ bá ti wà ní kóbìnrin ọmọ múra ṣé kọ́mọ wa wọlé sùkọ́ máa sí gbáyà káàkiri wá ní tẹ́ ń sọ so ẹ dákun ẹ má jẹ́ ká dẹ̀sìn rú kọ́lọ̀ ń kọ́ sànù wa hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira.